throughout tí mo fi wà nínú oyún, throughout tí mo fi bímọ, kí n tó lóyún, látijọ́ tí Mr. Lawal tó ti sọ̀rọ̀ elétí mi, gbogbo ogún mi, ìlàkàkà mi tí mo fi ran ìwọ àtàwọn ọmọ ẹ lọ́wọ́ á jẹ́ kó mọ sàárè àwọn ọmọ ẹ. Fọláṣadé Sàríù ọmọ kékeré lọmọ ọmọ Lálùdé àti wọ́ àti Adótòṣì Gistlover failed actress. Kò sí bínú yín ṣe lè dùn tó láyé, kò sí bínú yín ṣe lè dùn tó láyé, ìkorò àgbẹ̀yẹn Fọláṣadé Sàríù ọmọ kékeré lọmọ ọmọ Lálùdé àti wọ́ àtàwọn tó ń gbé ẹ kiri àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjà ẹ. Ṣẹ́rí wọ́n ní tí oògùn ẹni bá dáni lójú a máa fi gbá àyà ni a dẹ̀ máa fi sọ orí. Wọ́n ní ogun ló ń ṣí ni mú, èpè ò kì í ṣìyàn jà. It's quite unfortunate pé lórí social media yìí mo ṣoore aṣoore di bí failed actress. Ó wá sọ mí dáláìmọ̀ṣe lójú ẹ̀yin ẹ̀dá tẹ́ máa gbọ́mọ yín sìn. Àmọ́ níwájú Ọlọ́run àti ènìyàn, Ọlọ́run rí àníyàn mi, lọ́lọ́run ṣe ń bless mi. Ẹ gbọ́ mi, Ọlọ́run rí àníyàn, Ọlọ́run rí àníyàn mi. Ṣé gbogbo ibi tí mo délé ni mo pòwe kan fún yín ní 2019. Mo ní tí gbogbo ayé bá kóríjọ tó bá ń ṣàdúrà fún yàn, ìwọ tó sọ pé stop course yẹn wàá rùkú ọmọ kọ́dún yìí tó parí. Nígbà tí Fọlá tó ń ṣépè lọ́dọ̀ Sọjí àti Dorcas tọ́jọ́ ń ṣọdún èpè tó máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé failed actress tọmọtọmọ ẹ sọ pé stop cursing nígbà yẹn. Fọlá, mo ṣoore fún ẹ, mo ṣe dáadáa fún ẹ, oore tí mo ṣe fún ẹ kò sí obìnrin tó lè ṣe, ìwọ gan ò lè ṣe. Lọ́jọ́ tí mo bímọ bá ṣe ń ṣe preparation ìkómọ, bẹ́ẹ̀ ni mo sọ fún ààrẹ ẹ̀sà ẹjọ́ ṣe ń gbúrò lágbájá àtọmọ ẹ̀, bàbá ẹ bá mi ṣe báyìí ránṣẹ́. Àdàbí Fọláṣadé Sàríù ọmọ kékeré lọmọ ọmọ Lálùdé, àdàbí tí Mr. Lawal ò bá ti sọ fún mi rí wípé nǹkan tí máa fi ránṣẹ́ sí ẹ ti pọ̀ jù. Àdàbí tí Mr. Lawal ò bá sọ wípé nǹkan tó ń ṣe yìí Ọlọ́run má jẹ́ kó backfire. Àdàbí ìjà ò jẹ́ pé ẹni pé dá padà lèmi wá ṣe. Akeem Bẹ́fùrọ̀ ìjọ tó kọ́kọ́ jáde ó gbé ìwo síta, ó gbá àfọ̀ṣẹ tán fi ránṣẹ́ sí ẹ, àfọ̀ṣẹ tí ò ṣiṣẹ́, mò ń wù ẹ́. Dá padà lèmi wá ṣe fún yín, èmi ò wá ṣépè fún yín, dá padà tí Àdàbí ni mo wá ṣe fún yín. Mo kàn fẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ẹ̀yin ń wojú, Ọlọ́run ń wọkàn. Ara tálíkà lolówó dẹ̀ ti máa là. Tá a bá rí tálíkà tó bá fẹ̀mí ẹ̀ lẹ̀ fi ṣògùn owó fólówó, so be it. Àdàbí, ẹ rí pé gbogbo ọ̀rọ̀ tèmi ń sọ Àdàbí ni. Ẹni tó sọ nísìn wípé kémi lọ máa create content, nígbà tí mò ń create content máa fi polówó ọjà mi. Kí lẹ̀ ń ṣọdún èpè fún àwọn ọmọ yín tẹ́ máa gbé sí? Kí lẹ̀ ń ṣọdún èpè fún wọn fún? Mo ń béèrè pé nígbà tí mò ń create content tí mò ń jó tí mo fi ń polówó ọjà mi jẹ́jẹ́, kí lẹ̀yin lọ bẹ̀rẹ̀ ọdún èpè fún àwọn ọmọ Fọlá tí Fọlá máa gbé sin? Kí lẹ lọ bẹ̀rẹ̀ ọdún èpè fún? Kí ló tì yín lọ bẹ̀rẹ̀ ọdún èpè? Kí lẹ ń wá, kí lẹ gbé, kí lẹ fi jọ̀wọ́ tẹ́ fi jólẹ̀, kí lẹ ń wá kiri tẹ́ lọ fi bẹ̀rẹ̀ ọdún èpè? Kí lẹ lọ bẹ̀rẹ̀ ọdún èpè fún? Ní 2019 gbogbo àgbáyé rò wípé èmi ni mo jẹ̀bi. Àmọ́ nígbà tọ́rọ̀ ọdún màtá ṣẹlẹ̀, àṣírí Ràkúnmí onígbáná tú àbí òtú? Ẹ̀yẹ̀yàn, àṣírí Ràkúnmí onígbáná, àṣírí ẹ̀ tú àbáṣírí òtú? Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú Tom Jones yẹn. Tó bá jẹ́ pé mi ò tí di speaker, ṣé mọ̀ kan tó máa manipulate society? Ṣé ọ̀pọ̀ máa manipulate society? Tó bá jẹ́ wípé nǹkan tó ṣẹlẹ̀ ní Dùmàtà yẹn, tó bá jẹ́ wípé mi tí di speaker,
ẹ̀yin èèyàn ta ni abirùn inú ọmọ failed actress àti ọmọ Yèyé Mẹ́ṣọ̀ ẹ lọ wo akotori ọmọ failed actress tẹ́ bá wo irọ́ tí ọmọ failed actress ń pa ẹ mọ̀ pé abirùn lọmọ ẹ̀ nígbà tí mo ń create content ṣé bẹ́ẹ̀ ń pa àwọn ọmọ yín lábirùn àbẹ́ pa àwọn ọmọ yín lábirùn ṣé bẹ́ẹ̀ purọ́ mọ́ mi pé mo ṣépè fáwọn ọmọ yín ẹ tún gbé mi lọ sí Punch ayé dẹ̀ ń bi yín pé kẹ́ ẹ mú fídíò ibi tí mo ti ṣépè fọmọ yín ǹjẹ́ rí fídíò yẹn mú síta ǹjẹ́ rí mú síta ẹ̀yin wá dà lénìí ṣe rí wípé ara tálíkà lólówó ti máa là ṣe rí wípé ara tálíkà ṣe rí tálíkà tí a bá ti kọ aburú mọ́ látọ̀run ó máa padà takádà rẹ̀ fún lówó lónìí ẹ wo 2019 yẹn kò sí ẹ̀dá kankan tó tiẹ̀ fẹ́ gbọ́ sáìdì mi ẹ wo bí Àdótòṣì failed actress bó ṣe post fídíò Mẹ́kà níbi tí wọ́n ti ń stalk mi kiri níjọ́ tẹ́ rí fídíò ibi tí wọ́n ti ń stalk mi kiri ní Mẹ́kà yẹn ẹ jẹ́ ká wá padà sí 2019 how do you feel bó bá wọn dá sọ̀rọ̀ 2019 lẹ́yìn ìgbà tí failed actress tó release fọ́tò Mẹ́kà yẹn wọ́n ṣe ń stalk mi kiri how do you feel how do you feel lẹ́yìn ìgbà tó rí Ràkúnmí Onígbáná nínú Tom Jones. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ sí Fọlá Tinubu tí gbogbo wa mọ̀ sí ìyáálé rẹ̀ nígbà kan rí nínú fídíò yìí ẹ̀yin èèyàn wa ẹ̀ gbọ́ bí Lizzy Anjorin ṣe tú àṣírí Fọlá síta tí ó fún Fọlá àti àwọn ọmọ rẹ̀ ní èpè ńláńlá. tẹ́ẹ̀dẹ̀ gbọ́ orúkọ tó ń dá nínú Tom Jones how do you feel.